irúfẹ́ àwọn ọ̀nà tó dára tó dùn rìn báyìí ló ti fi hàn pé òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ní gómìnà ìpínlẹ̀ Ògùn sẹ́nitọ́ Ìbíkúnlé Amósùn ní kété tó gorí àléfà lọ́jọ́ 29 oṣù karùn-ún ọdún 2012 ló ṣe àgbéjáde àwọn ètò pàtàkì 5 ìjọba rẹ̀ fún àtúnṣe àti àtúntò ìpínlẹ̀ Ògùn. Lára àwọn ètò pàtàkì 5 yìí láti rí ìdàgbàsókè àwọn ìgbèríko wa, ìpèsè ohun amúlùdùn àti ìpèsè iṣẹ́ fún tolórí tẹlẹ́mù. Láti ìgbà tó ti wá gorí àléfà ni ìjọba yìí ti bẹ̀rẹ̀ sí gbé àwọn ìgbésẹ̀ lóríṣiríṣi láti mú kí àfojúsùn rẹ̀ lórí ètò yìí dòun, eléyìí tó ti wá ń so ọ̀pọ̀lọpọ̀ èso rere. Gbogbo títì ti bàjẹ́ pátápátá, kòtò wà ní ibikíbi tí wọ́n bá náwó sí ni kòtò wà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn afárá ló ti já pátápátá ní lẹ́mẹ̀ẹ́bí, gbogbo ẹ̀ jẹ́ pátápátá ni. Àmọ́ ṣá, ní kété tí wọ́n búra fún gómìnà Ìbíkúnlé Amósùn tán lè ti mú ọ̀nà àti mú àyípadà bá ipò àwọn ojú pópónà wọ̀nyí lọ́kùnkúndùn. Ipò tí àwọn ojú pópónà ìpínlẹ̀ Ògùn wà báyìí lẹ́yìn ọdún kan tí ìjọba yìí gorí àléfà ti wá yàtọ̀ gédégbé báyìí sí bí wọ́n ti ṣe wà tẹ́lẹ̀ rí. Lẹ́yìn ọdún kan báyìí, ó fẹ́ẹ̀ tó 200 àwọn ọ̀nà ojú mọ́tò tó ti dẹnu kọlẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ tí ìjọba yìí ti wá ń túnṣe jákèjádò ìpínlẹ̀ Ògùn fún àǹfààní àwọn ará ìlú, tí wọ́n sì tún la àwọn tuntun mìíràn. Bákan náà ni ìjọba tún ṣe àgbékalẹ̀ àwọn iṣẹ́ ìdàgbàsókè lóríṣiríṣi mìíràn fún ìlọsíwájú ìpínlẹ̀ Ògùn, tí ó sì tún pèsè iṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ rẹ̀ tí kò níṣẹ́ lọ́wọ́. Lára àwọn ọ̀nà wọ̀nyí láti rí ojú pópónà Owódé sí Ìlaró, ojú àgbàrá omi ti ọ̀nà MKO Abíọ́lá létí Lẹ́mẹ, ojú pópónà Aṣérò ti ẹ̀bá Abẹ́òkúta sí ìlú Ìbàdàn, ojú pópónà Èrúnwọ́ ní ìlú Ìjẹ̀bú Òde, afárá mọ́tò ti ìsàlẹ̀ Abẹ́sẹ̀, ojú ọ̀nà ilé olówó pọ́kú Ewang Estate, ojú pópónà Ògèrè Rẹ́mọ tí ó lọ sí ìlú Èkó, ojú pópónà iléeṣẹ́ OGBC sí Oníkólóbó, ojú pópónà Ìdíàbà nílùú Abẹ́òkúta, àwọn iṣẹ́ àkànṣe àtúnṣe ojú pópónà Oǹdó nílùú Ìjẹ̀bú Òde tí ìjọba yìí jogún lọ́wọ́ ìjọba àná, àti iṣẹ́ àtúnṣe àwọn ọ̀nà tó wà ní Ìjẹ̀bú Òde, ọ̀nà Sàká Áṣírù lójú ọ̀nà Oǹdó ní ìlú Ìjẹ̀bú Òde, ojú ọ̀nà Kókà ní ìjọba ìbílẹ̀ Ifọ̀, afárá mọ́tò ọjà Gbàǹgbà, afárá mọ́tò ti Ọlọ́run ṣògo, ojú pópónà Sùúrùlérè, ọ̀nà tó wọ mọ́ṣáláṣí Òwu, ojú pópónà tó wọ ibùdó ìdáṣẹ́sílẹ̀ titun lọ. Bákan náà ni ìjọba yìí tún ṣe iṣẹ́ àtúnṣe àwọn ojú ọ̀nà ìjọba àpapọ̀ kan tí wọ́n wà ní ipò tí kò bójúmu fún àǹfààní àwọn tó ń ṣàmúlò àwọn ojú ọ̀nà náà ní ìpínlẹ̀ Ògùn. Ọ̀nà tí ó bá ti wà láàárín Ògùn state, ọ̀nà tiwọn náà ni. So ní gbogbo ìgbà táwọn ọ̀nà ìbá ti bàjẹ́, wọ́n máa ń sọ fún wa pé ká gba báyìí ká lọ tún gbogbo ẹ̀ ṣe. Ní pàtó, màá fi kan ṣe àpèjúwe ọ̀nà Abẹ́òkúta sí Ayétòrò, àti bẹ̀rẹ̀ sí ṣe láti Abẹ́òkúta àti ṣe dé Ọlọ́ndá. Nígbà táwọn federal náà rí pé àti ṣiṣẹ́ níbẹ̀ yẹn tó pọ̀, àwọn náà dé, wọ́n ní ìtókù àwọn fẹ́ ṣe fúnra ara wọn, nǹkan tó yẹ kára kẹ́rù wa kúrò níbẹ̀ ní àǹdí. Bí mo dẹ̀ tún ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ọ̀nà yẹn pẹ̀lú ọ̀nà tí ìjọba fẹ́ ṣe lọ́wọ́lọ́wọ́ nísìn láti Abẹ́òkúta ní òpópónà márosẹ̀ títí wọnú Ayétòrò. Síwájú sí ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ àkóso gómìnà Ìbíkúnlé Amósùn tó ṣe àtúnṣe àwọn ojú àgbàrá omi tí kò dára mọ́ tẹ́lẹ̀, tí wọ́n sì tún la àwọn tuntun mìíràn láti lè rí dájú pé àgbàrá ráyè kọjá láìsí ìdíwọ́ kankan, pàápàá jùlọ lásìkò òjò, kí wọ́n lè dẹ́kun ìṣòro omíyalé ní ìpínlẹ̀ Ògùn. Lára àwọn iṣẹ́ akin tí ìjọba yìí tún gbé ṣe lábẹ́ ètò yìí ni sísọ ojú pópónà Ìbàrà sí Ìta Ẹ̀kọ́ sí Ṣòkòrè
lọ sí Tòtòrò nílùú Abẹ́òkúta di oníbejì. Iṣẹ́ ojú pópónà yìí tó ná ìjọba ní owó tó lé díẹ̀ ní bílíọ̀nù kan náírà ni wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n sì parí láàrin ọdún kan tí ìjọba yìí gorí àlééfà. Ní ìbẹ̀rẹ̀ iṣẹ́ ojú pópónà yìí, láti fàyègbà iṣẹ́ náà, wọ́n ní láti wó àwọn ilé kan tó wà lẹ́bàá ọ̀nà náà, àmọ́ bí wọ́n ti ṣe ń ṣe eléyìí ni ìjọba ti ṣètò tí ó sì sọ gbogbo owó gbàmábínú tó tọ́ sí àwọn tọ́rọ̀ náà kàn láìkù kan. Eléyìí tún yàtọ̀ sí ẹgbẹ̀rún láàdọ́ta náírà tí ìjọba kọ́kọ́ fún ọ̀kọ̀ọ̀kan wọn láti kọ́kọ́ lọ fi wá ibì kan ná kí wọ́n tó wá san owó gbàmábínú wọn fún wọn. Bákan náà ni ìjọba tún ran àwọn kan lára àwọn àgbàlagbà tí ọ̀rọ̀ náà kàn àmọ́ tí wọ́n tún ní ilẹ̀ tí wọ́n lè kọ́lé sí lọ́wọ́ láti fi kọ́ ilé mìíràn. Ní ọjọ́ 28 oṣù karùn-ún ọdún 2012 ni gómìnà Ìbíkúnlé Amósùn ṣíṣọ lójú ọ̀nà náà fún lílo àwọn ará ìlú gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ètò tí wọ́n fi sàmì ayẹyẹ ọdún kan tí ìjọba rẹ̀ dórí àlééfà. Ọjọ́ mánigbàgbé ni ọjọ́ yìí jẹ́ fún àwọn ará ìlú ìpínlẹ̀ Ògùn tí wọ́n tú jáde lọ́pọ̀ yanturu láti fi ìdùnnú wọn hàn sí iṣẹ́ takuntakun tí ìjọba yìí ń gbé ṣe. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ gómìnà ní ibi ayẹyẹ náà, iṣẹ́ ojú pópónà yìí fi ìlànà àwòkọ́ṣe rẹ̀ lélẹ̀ bí àwọn iṣẹ́ ìdàgbàsókè ṣe gbọ́dọ̀ rí ní ìpínlẹ̀ Ògùn. We are trying to make Ogun State a pothole-free state. Whatever happens, whether during rain or during anything, we should be able to be moving. Our roads should be good. Lára àwọn ohun ìgbàlódé tó wà lójú ọ̀nà titun yìí láti rí afárá ẹlẹ́sẹ̀ eléyìí tí wọ́n ṣe fún ìwúlò àwọn tí ó ń lo ọ̀nà náà láti fi dín ìjàmbá tó lè wáyé lórí à ń fònà títì kù. Bákan náà la tún rí afárá mọ́tò tí wọ́n ń báṣẹ́ lọ lọ́wọ́ lórí rẹ̀ báyìí láti fi lè dín àkọlùkọgbà mọ́tò tó máa ń fojoojúmọ́ ṣẹlẹ̀ lójú ọ̀nà yìí tẹ́lẹ̀ rí kù. Láfikún, ibùdó ìdúrówọ ọkọ̀ ìgbàlódé kò gbẹ́yìn lójú ọ̀nà titun yìí. Bákan náà ni ìjọba tún ṣe àtúnṣe àwọn ibùdó ìwọ ọkọ̀ kan tí wọn kò sí ní ipò tó dára tẹ́lẹ̀ tí wọ́n sì tún kọ́ àwọn titun mìíràn. Ìjọba tún ṣe iṣẹ́ àtúnṣe ńlá ní ibùdókọ̀ Ṣàngó Ọ̀tà láti fi lè dín ìṣòro tí àwọn ọlọ́jà àti awakọ̀ níbẹ̀ máa ń kojú ní gbogbo ìgbà tí òjò bá ti rọ̀. Ìjọba tún ṣe iṣẹ́ àtúnṣe gbọ̀ngàn àṣà ìbílẹ̀ June 12 ní Kútọ̀, Abẹ́òkúta. Kò sí àní-àní pé ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí ni ìjọba yìí ti ṣe láàrin ọdún kan tó gorí àlééfà ní ìpínlẹ̀ Ògùn. Pẹ̀lú gbogbo eléyìí, ìjọba yìí tún fi ń dá àwọn ará ìlú lójú pé òun kò ní káàárẹ̀ o lórí akitiyan láti mú àyípadà tó lápẹẹrẹ bá ìpínlẹ̀ Ògùn fún àǹfààní àwọn èèyàn rẹ̀ àti láti tún fi fa ojú àwọn olùdáṣẹ́sílẹ̀ mọ́ra. Akọ̀wé àgbà nílé iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ òde ní ìpínlẹ̀ Ògùn tún mẹ́nuba àwọn iṣẹ́ ojú ọ̀nà mìíràn tí yóò bẹ̀rẹ̀ láìpẹ́ ọjọ́. Wọ́n fẹ́ ṣe sí Jẹ̀bú, wọ́n fẹ́ ṣe sí Rẹ́mọ, wọ́n dẹ̀ fẹ́ ṣe sí Yewa, wọ́n dẹ̀ máa tún ṣe sẹ́gbà sí ẹyọ kan ṣo tó ń ṣe sẹ́gbà wọ́n kàn fi ṣe àpẹẹrẹ pé kí gbogbo á lè rí pé bí ojú pópó wa bó dẹ̀ ṣe máa rí rèé nìyẹn. Ìjọba yìí tún ti ṣe àwọn àṣeyọrí ní orí ètò ìpèsè àwọn ohun amúlùdùn mìíràn fún àwọn ará ìlú. Lára wọn láti rí ìpèsè omi ẹ̀rọ tó mọ́ geere ní pàápàá jùlọ láwọn agbègbè tí wọ́n ń kojú ìṣòro omi tẹ́lẹ̀ rí. Ìyàtọ̀ sí Amósùn tó a rí lára Amósùn ó pọ̀ gan. Ẹ̀wọ̀n omi tí ò yọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn omi yẹn ti ń yọ dáadáa sí àti ń gbádùn omi. Ó wá kù kó bá wa ṣe kankan iná kó bá a ṣe náà iná ẹ̀ ló kù
ká lè máa tún gbádùn náà kí mọ́lẹ̀ lè délé ayé torí mọ́lẹ̀ ẹni mọ́lẹ̀ ni wá mọ́lẹ̀ la fẹ́. Gbogbo àwọn inú ọjà tó kún bíbá ẹ̀ gbogbo náà ni wọ́n ń jẹ àǹfààní ẹ̀ tá máa wá tá máa pọ́n tá máa mú tá dẹ̀ ń ṣàdúrà fún pé kó máa bá ṣe ẹ̀ lọ pé torí iṣẹ́ ń tẹ́ wa lọ́rùn. àsìkò wọn náà ó dáa tó ń gbà tá mọ́sù wọlé fat kì í ṣe tẹ̀gàn kì í ṣe dẹ́gbẹ́ mo pa mo fi alúkún àmọ́ fi kábà mo fi ṣẹlẹ̀ rí tó àsìkò ó dáa àsìkò ó dẹ̀ sọ everybody. Gbogbo àwọn ẹ̀rọ omi tó ti dẹnu kọlẹ̀ tẹ́lẹ̀ rí ni wọ́n ti tún ṣe tí omi sì ń yọ déédéé níbẹ̀. Ìjọba tún ti wá gbé àwọn kànga ìgbàlódé sí àwọn agbègbè mìíràn káàkiri ìpínlẹ̀ Ògùn tí wọn ò ní àǹfààní omi ẹ̀rọ. Síwájú sí ìjọba sì ń rí i pé lóòrèkóòrè ni iṣẹ́ àtúnṣe ń lọ ní àwọn ilé iṣẹ́ omi tó wà ní ìpínlẹ̀ Ògùn. Lára wọn láti rí ilé iṣẹ́ omi Yemoji nílùú Ìjẹ̀bú Òde. Lórí ètò ohun amúlùdùn rẹ̀ yìí, ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ àkóso gómìnà Ìbíkúnlé Amósùn tó ti gbé àwọn ìgbésẹ̀ ńlá kan láti mú ìlọsíwájú bá ìpèsè iná mọ̀nàmọ́ná fún àwọn èèyàn rẹ̀. Lábẹ́ eléyìí, 500 ẹ̀rọ amúnáwá transformer ní ìjọba yìí ti rà tó sì ti bẹ̀rẹ̀ sí pín fún gbogbo àwọn ìjọba ìbílẹ̀ 20 tó wà nípínlẹ̀ Ògùn láti rí wípé ìṣòro ségesège iná bá dohun àfìsẹ́yìn tẹ́gun fiṣọ nípínlẹ̀ Ògùn. Yorùbá bọ̀ wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ ni èṣù ń bẹ̀ lọ́wọ́ ẹ̀. Ìdí nìyí tí ìjọba gómìnà Amósùn kò ṣe fọwọ́ yẹpẹrẹ mú ètò ìpèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ rẹ̀. Ní kété tó gorí àlífà ni ìjọba ti bẹ̀rẹ̀ ètò ìgbanisíṣẹ́ ní ìpínlẹ̀ Ògùn tó sì jẹ́ pé ní ìgbà tí ìjọba yóò fi pé ọdún kan lọ́fíìsì àwọn tó tó 11,000 àti 102 tí wọn kò níṣẹ́ lọ́wọ́ ni ó ti gbà sí iṣẹ́ kan tàbí òmíràn. Ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ iléeṣẹ́ tó rí sí ètò ìlera ní ìpínlẹ̀ Ògùn yìí tún ṣètò ìgbanisíṣẹ́ fún àwọn òṣìṣẹ́ ètò ìlera sí àwọn ilé ìwòsàn ìjọba jákèjádò ìpínlẹ̀ Ògùn. Láfikún, ó lé ní 1,000 kan àwọn olùkọ́ titun tí ìjọba yìí tó ti gbà síṣẹ́ ní àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama ní ìpínlẹ̀ yìí. Ètò ìgbanisíṣẹ́ náà sì tún lọ lọ́wọ́ pẹ̀lú ìlérí ìjọba láti má káàárẹ̀ nínú akitiyan rẹ̀ láti rí i dájú pé àwọn ọ̀dọ́ rẹ̀ níṣẹ́ lọ́wọ́. A dẹ̀ máa dá iléeṣẹ́ iṣẹ́ á lè wà káàkiri kò ní jẹ́ pé iṣẹ́ pé ti ọ́fíìsì nìkan òun la fẹ́ gbà because we know that we really need to create wealth. Bákan náà ni ìjọba ti ṣètò fún 1,000 kan àwọn ọ̀dọ́ láti jẹ àǹfààní ẹ̀yáwó bílíọ̀nù kan náírà èyí tí ìjọba ìpínlẹ̀ Ògùn àti ilé ìfowópamọ́sí Bank of Industry jíjọ jùmọ̀ ṣètò rẹ̀ láti fi ran àwọn ọ̀dọ́ lọ́wọ́ láti fi dá iṣẹ́ ara wọn sílẹ̀. Lábẹ́ ètò yìí, ìjọba ra ẹ̀rọ afọ́kúta tí wọ́n máa ń yá jáde fún ìwúlò àwọn tí wọ́n bá nílò rẹ̀ tí àwọn ọ̀dọ́ wọ̀nyí náà sì tún lè ra àwọn ẹ̀rọ náà láti máa fi ṣe iṣẹ́ ara wọn. Láfikún, aya gómìnà ìpínlẹ̀ Ògùn ìyáàfin Olúfúnṣọ́ Amósùn lábẹ́ ètò rẹ̀ tí ó pè ní ìgbélárugẹ àwọn akẹ́kọ̀ọ́jáde tí kò níṣẹ́ lọ́wọ́ tún ṣe àgbékalẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́jọ́ 14 kan níbi tí wọ́n ti kọ́ 102 àwọn ọ̀dọ́ wọ̀nyí ní iṣẹ́ ọwọ́ lóríṣiríṣi. Lẹ́yìn eléyìí ni wọ́n wá ra àwọn irinṣẹ́ ọwọ́ tí olúkúlùkù wọn yóò nílò láti fi dá iṣẹ́ wọn sílẹ̀ tí wọ́n sì gbé lé wọn lọ́wọ́. Bákan náà ni gómìnà Amósùn tún fún ọ̀kọ̀ọ̀kan àwọn ọ̀dọ́ wọ̀nyí ní ìwé sọ̀wédowó 25,000 láti fi lọ bẹ̀rẹ̀ iṣẹ́ olúkúlùkù wọn.
ẹ̀karùn-ún lórí ètò pàtàkì márùn-ún ìjọba ìbíkúnlẹ̀ Amosun ní ètò ìdàgbàsókè àwọn ìgbèríko wa ìpèsè ohun amúlùdùn àti ìpèsè iṣẹ́ ń ṣe. Láàárín ọdún kan tó dórí àléfà ìjọba ti gbé àwọn ìgbésẹ̀ akíkanjú lóríṣiríṣi láti mú kí àfojúsùn rẹ̀ lórí ètò yìí dòun tí ó sì jẹ́ pé ní báyìí gbogbo àwọn ará ìlú ìpínlẹ̀ Ògùn ló ti bẹ̀rẹ̀ sí ń jẹ àǹfààní àwọn ètò wọ̀nyí. Látòrí ọ̀nà tó dára dórí ilé ìtajà tó dùn wò, agbègbè tó rẹwà, omi tó mọ́ geere àti iná ọba tó ṣe déédéé, ìdùnnú àti ayọ̀ ló jẹ́ fún àwọn ará ìlú wọ̀nyí pẹ̀lú bí wọ́n ṣe rí i pé lóòótọ́ àti lódodo iṣẹ́ ìṣàtúnṣe ìpínlẹ̀ Ògùn ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu. A dúpẹ́ lọ́wọ́ gómìnà wa ìpínlẹ̀ Amosun fún gudugudu méje àti yàyà mẹ́fà tó ṣe nípa gádà yìí ní ládùúgbọ́dún méjì sí gbàdáwà yìí. Gádà yìí já, gádà kò ṣe gbà fún ọ̀kadà àti mọ́tò, ìfúngà ẹlẹ́sẹ̀ gan kò lè gbà àyùká bá kó sí odò láti kọjá. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run máa ràn ọ́ lọ́wọ́, Ọlọ́run fún ọ ṣe lágbára Ọlọ́run, a ṣe àṣeyọrí lágbára Ọlọ́run. Bọ́yẹ̀ bá wa tún Ogun State ṣe, Ọlọ́run á tún tí wọ́n lẹ́ ṣe ọ̀nà yìí nígbà tó bá wá ṣe mọ́tò lọ ó ń bọ̀, ọ̀kadà lọ ó ń bọ̀. tó èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo jẹ́ ọlọ́kadà gbàgbà ìgbà tó dé bá wa ṣe a máa ń pa owó a máa ń ṣiṣẹ́ dáadáa. irú nǹkan jẹ́ pé omi máa wọlé ó máa da gbogbo ṣọ́ọ̀bù láàmú gbogbo àìmọye ẹlòmíì tó yẹ pé kò tọ́jà ìdè mọ́ tó yẹ pé ìnira omi ló lé wọn kúrò níbi ìbá ìtàn tó ọjà àdé rárá torí ẹ̀ ni mo ṣe sọpẹ́ pé wọ́n ti ẹ̀ ṣe gan lórí ìtàn tí kọ́kọ́ bá wa ṣe bọ̀tà tún bẹ̀ wọ́n a tún rọ̀ wọ́n kàn jọ torí Ọlọ́run kàn túbọ̀ bá wa tẹ̀síwájú. bí wọ́n ṣe ń dúpẹ́ náà ni wọ́n tún ní ó kù níbọn ró. ìlera tó wà ń bẹ̀ pọ̀ lásìkò yẹn tó jẹ́ gbogbo ilé tó wà láràndì lomi ń wọ̀ àwa tá a wà ń bínú àìmọye ọjà wa lomi ti kó lọ àmọ́ ní ìsìn ó dẹ̀ ti yàtọ̀ ó dẹ̀ ti dá omi ò dẹ̀ kọjá wa lọ mọ́ inú ọjà yẹn ló kù tó jẹ́ kókó kan wá bá wa ṣe kan jọ Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́. Ẹ̀gúsí ni mò ń ta pẹ̀lú ata torí ọdún tó kọjá yẹn Ọlọ́run ó rẹwà lẹ́kún kó má pa á lẹ́kún torí ọjà tó tábẹ̀rẹ̀ gbàgẹ́ náà jà tèmi kì í ṣe ọ̀rọ̀ 100,000 a lè dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣeun ọ̀hún kí wàá pẹ̀lẹ́ lórí ara lórí ọmọ wa a dúpẹ́ lọ́wọ́ Amosun ó dẹ̀ bá ṣe bíríìjì a dẹ̀ ti rí yàtọ̀ mọ̀ṣá ọjà ni pírọ́blẹ́mù ṣe wà nú ẹ̀ àárín ìjà yẹn ó sì nídìí tútù ṣe tó bá fẹ́ ká lọ sáàárín ìjà tá a nídìí bẹ́ẹ̀ ni. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ gómìnà fúnra rẹ̀ ó ní ìjọba òun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ó ṣàlàyé pé òun kò ní káàárẹ̀ lórí akitiyan àti wa ọkọ̀ ìpínlẹ̀ Ògùn dé èbúté ògo. ìwọ̀nba ìta ti ṣe tán sọ pé àwọn yìn wá lọ́gọ̀ ẹnu wa dùn eléyìí ló tún máa jẹ́ kí a tún ṣe sí i àmọ́ ṣá mo fẹ́ fi dá yín lójú wípé gbogbo àwọn nǹkan tá a ṣe yìí tán ni a ti ṣe yìí èmi nígbàgbọ́ pé kékeré ni torí a sì fẹ́ ṣe púpọ̀ sí ní gbogbo bóyá ní ti ọ̀rọ̀ ìwé ni o ní ti ọ̀rọ̀ ìlera ni o ní ti ọ̀rọ̀ ohun àgbẹ̀ ni o ní ti ọ̀rọ̀ kákọ́lé ni o ní ti ọ̀rọ̀ ká ṣe ọ̀nà ni o gbogbo tán ni a ti ṣe yìí inú mi dùn sí àmọ́ ṣá mo mọ̀ wípé àṣẹ̀ṣẹ̀ mọ́yẹ bọ̀ lápò ni lágbára Olúwa ká tó rí bí ọdún kan sí méjì sígbà tá a wà yìí àwọn èèyàn wa náà àti rí wípé ìyàtọ̀ gidi ó ti dé bá wa àti tún ìlú Ògùn State àti tún tò àti tún ṣe. ní ọjọ́ kẹfà oṣù keje ọdún 2012 ní ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì nílẹ̀ yìí tí ẹ̀ka ìpínlẹ̀ Ògùn kàn sí gómìnà lọ́fíìsì rẹ̀. lẹ́yìn tí wọ́n gbóríyìn fún iṣẹ́ takuntakun tí ìjọba gómìnà Amosun ti gbé ṣe lásìkò ráńpẹ́ tó dọ́fíìsì yìí ẹgbẹ́ náà tún fi àwọn ìṣòro rẹ̀ tó gómìnà létí. It will be highly appreciated if the payment of the outstanding gratuity is fast-tracked in order to give relief to those concerned. Presently, the payment can be made up to October 2009. We are also reliably informed that some pensioners who retired in December 2011 have not been paid either gratuity or pension for the past 7 months. We recommend that a committee should be set up to look into the matters.
nígbà tí ó ń fèsì gómìnà Ìbíkúnlé Amósùn fi dá wọn lójú pé gbogbo owó àwọn òṣìṣẹ́ tí wọ́n ti fẹ̀yìntì ni ìjọba yóò san ní kété tí ìjọba àpapọ̀ bá ti fi owó náà ránṣẹ́. Gómìnà tún fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìjọba òun yóò ṣe àgbéyẹ̀wò àti gbé ìgbìmọ̀ kan dìde tí yóò rí sí àwọn ìṣòro tó ń kojú sísan àwọn owó àwọn tó ti fẹ̀yìntì yìí. The constitution of the board will look into that. I don't think that is a problem. We can quickly put that in place. Of course, that one I will interface with head of service and the Honorable Commissioner for Justice and Attorney General and all the people involved. I think they should be able to. We'll look at it and we'll put that in place. Bákan náà ni ikọ̀ Nigerian Parliamentary Staff Game PASAN tẹ̀ka ìpínlẹ̀ Ògùn náà ṣàbẹ̀wò sí gómìnà Amósùn lọ́fíìsì rẹ̀ láti kí gómìnà àti gbogbo ìpínlẹ̀ Ògùn lápapọ̀ kú oríire pé ìpínlẹ̀ Ògùn ló jẹ́ àkọ́kọ́ ní gbogbo orílẹ̀-èdè yìí lẹ́yìn ìlú Àbújá láti kọ́kọ́ gbàlejò ètò ẹgbẹ́ náà. Ẹni tí ó kó ikọ̀ náà sòdí ọ̀gbẹ́ni Fatai Jimoh ṣàlàyé ipa tí eré bọ́ọ̀lù ń kó nínú ìṣọ̀kan àwọn òṣìṣẹ́ ilé ìgbìmọ̀ aṣòfin àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Nígbà tó ń fèsì, gómìnà Ìbíkúnlé Amósùn kí ikọ̀ náà káàbọ̀ sípínlẹ̀ Ògùn tí ó sì ṣèlérí ìrànwọ́ ìjọba rẹ̀ fún àwọn ètò wọn. We will look into it I think in a PPP arrangement really, so that at least people that knows what to do and they have the money, we will collaborate with them, we'll give them the necessary support by way of providing lands and whatever for them. But I know this is an idea that can sell. Fún ìbéèrè tàbí àlàyé, ẹ kọ̀wé sí orí nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó wà lójú ìwòran yín yìí tàbí sí orí ímeèlì wa tí ẹ̀ ń wò yìí. Ọmọ Ògùn Ìṣẹ̀yà.